Abike Ade. On a Friday night, let me chat my fans up. Hello everyone. Hello everyone. Hi Jagaban fans worldwide out there. Hello everyone. Hello guys. Hello fans. Yeah, Coco. I am wearing a jumpsuit. Hello fans. Hi everyone. Hello. Good evening everyone. I welcome you to this evening live chat with Abike Jagaban on Facebook live chat. Yes, no music tonight. Imagine no music while I know music. No music. Hello guys, how are you all? Good to have you all on this live chat tonight. It's Friday night and you all know how we're rocking. It's if I can't report. Abike tosne, Abike tia. Thank you everyone. Thank you. Yes, looking good as usual. Thank you. Adeyinka Dokasi. Sister Temi to Shores. Very new more mini. To gallant, to posh. How much to posh, to gallant, to pretty. Hello everyone. I welcome you all. Yeah, to tonight's live chat. Oganlabe, thank you. I know Fabino, how are you? Yes, I am going to acknowledge all my admin. I thank you all for your tremendous effort towards making this vision a success. I want to say a big thank you to you all. You guys are just the best. I couldn't have had it better, my admin. You guys are the best. I will always be proud of you anytime. Thank you for being a part of my dream. So to my executive members, I know you all are online with me. I want to say a big thank you to you all as well. And most importantly, to my fans worldwide at large. Oh my God. You guys are amazing. I'm telling you. You guys are just the best. You've all done incredibly well to make sure that we achieve our aim and goals, you know, on this medium. And what is that aim? Is by putting an end to social media bullying that has been in existence for ages before Abike Jagaban came, you know, into this drama before I was in the scene. So it's been an ongoing thing and you all know the reason. Thank you guys. So I just want to say a very big thank you to you all. You guys are the best. Money follow me. And follow me. Oh, tete banta music kini go. Again, jo for you, jo. Yeah? Yeah? Paparazzi, none. Yo! See you one Jolawa. If follow me. How are you? Our Mayeto quality, go shower Malatao. Go shower rastas and dirty people. Now we ain't talking of dirty people. I want you to judge you.
You know, this CEO is something else. Benny, being a shaman dictates pace. When you're totally different from them, when you're not on their level, when you're not their class, when you don't belong to that clique at all, this is how you show them. This is how you differentiate. Rastes, someone away, and one more street on Jagada, for street wise. Okay, we don't need a car, you don't know Polo. Oh, maybe that's it. Through 4 years of school, and one moment to surgery. Ah, oh man, that king of our street wise. I'm not talking of him, our dubious, yo. No. I want a man what dubious. I want to touch. I want to want integrity. They want to lose the dignity and the prestige you want in public in the society. Oh, yeah, to Abike Jagaban. Oh, no more class and when you're here, or long gone fair, or if you know what Abike Jagaban showing. You guys have to share. Keep sharing. Oh, no more, you gonna thanks off. Abike Jagaban. Yala ya won. Ekun kwa shabi yewe. Yes, in lórúkọ mi. Ajagungbade the first. Ẹ ṣá mọ̀, ọ̀kan lọ́mọ go. Dáwọ́ ogun dúró of Manchester. Ìgbàgbé gbogbo orúkọ mi Sisi Dorcas, headmistress tó yáyì, irúnmọlẹ̀ ńlá tó máa fẹ̀nẹ̀ sí ṣe máa rí wáṣ. Ẹ mọ nǹkan tí mo mean now. Ọmọ yín gangan iná ń jó ògiri òsá, à ń lébọ̀ lẹ́yìn, Jagunlabi Abike ń lára wájú lọ. Pẹ̀lú speed ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn ìṣípẹrẹ nìyẹn máa sáré bọ̀ kẹ́ sáré àsàpọ̀júdé kẹ́ kú dànù ọ̀gá yín tó ń lọ wájú gangan lèmi mi ìran gbogbo ẹ̀yin játijàti tẹ́ wà lẹ́yìn you know what I mean àdà fún yín ẹ̀yin èèyàn wa wàhálà jẹ́ ń kí yín káàbọ̀ Aunty Yabo, how are you? Let me acknowledge all my baddest shooter ọmọ mi bíi ti Dorcas Polo Rocket àwọn bíi ti Naomi Bayas àwọn ọ̀jọ̀gbọ́n tó mòye àwọn tèmi bíi ti Janet Tutu Janet Tutu ò lè pa mí Tóyọ̀ṣe animation ọmọ ni ẹ ìrí handwriting yẹn káàkiri kẹkẹkẹkẹkẹkẹ Ajani Robert Ayọ̀ọ́lá Lola Savage Richard Olalekan, oh, you guys are the best. I appreciate you all. I do see your handwriting, your signature everywhere to make sure that justice is done, you know. So thank you guys. We're going to be quiet until proper justice is done. Whether they like it or not, proper justice must be done. Àwọn èèyàn tí wọ́n bá ti láyé táyé wọ́n ti finish táyé wọ́n ti pín ẹ̀kẹ́ wọ́n ṣe máa operate lẹ ṣe rí we have to address it whether they like it or not and guys you know our party that we have not had that is threatening them this much that is making them cry is making them go gaga they are going crazy all over the place they are wailing they are yelling they are shouting they've been crying all over their Facebook ẹkún yìí pọ̀ fáwọn ọ̀tá ayé mi ẹ mọ̀ ń sunkún o ẹ mọ̀ pẹ̀lẹ́ ti yín o àwọn ọ̀tá ayé jẹ́ tìmù ẹ pẹ̀lẹ́ ẹ sunkún ẹkún bá yín ìbànújẹ́ bá yín kí Abike Jagaban wọnú ìlú London fún ni ẹ kọ́kọ́ bú sẹ́kún bí ẹni pé ọ̀fọ̀ ṣe gbogbo ẹ̀yin ọmọ ewé ni ọ̀fọ̀ ńlá ló ṣe yìí àṣàpẹ́kọ̀lẹ̀ wálé àṣàpẹ́kọ̀lẹ̀ wálé Abike Jagaban mi ó tún wálé o èèyàn tí Tọ́pẹ́ Diamond mi ó tún wálé o ọlọ́ Paso ọwọ́ tó fún mi yẹn bá àní àṣàpẹ́kọ̀lẹ̀ wálé Abike Jagaban mi ó tún wálé o ọmọ ìyàwó Ànábì ó tún wálé tó ọlọ́ orí yìí náà ní nǹkan. Thank you guys. And to that guy, what is his name? Latisne, okay. Latisne not calling for me, oh. Money Latisne. You need to listen to the track he did for me. Really, really nice. What about that other one they did for me for my birthday? Sisi Dorcas. C16, Jagaban. Okay, to all the musicians, to all the DJs that have sang, you know, a special track for me to
you know, to encourage me, to appreciate me. I am giving you back my appreciation tonight. You guys have done really well. Thank you so much. I really do appreciate you all. That's only baba mi baba. Yala ya gbogbo music ke won na ni o. Bi ke won ba ki mi le ni won blog ke won lesekese ko to dale. So my people are taking bullet for running this cause, for being real, for coming out to fight for justice on behalf of those people that are timid, that don't have confidence out there. Yes, Iyewe has always said, you must have voice to the voiceless. One live voice it was jaku shabi Abike. Voice to the voiceless ni. Gbogbo àwọn tẹjọ ṣọ̀fọ̀ lórí ewé group yín ní làákàyè tẹ́ bá ní làákàyè ó yẹ kẹ́ gbà jẹ́jẹ́ báyìí ní fọ́gà yín pé yes o wàhálà voice to the voiceless. Alon pe sọ̀rọ̀ ayé Àṣàbí lẹ gbé wá ẹ má tí gbé wá ó ti bá yá rẹ̀ jẹ́ already lórí social media in simbi láti wá mọ́ nobody should call my phones for now. Excuse me. Thank you. So you see, voice to the voiceless ni what we do in this group, in this forum, on this Facebook live chat is we give each other a shoulder to lean on. We are each other's friend. Do you think we don't fight in this group? Oh yes, we do fight. Our no money differences one by me. Elomi le pe mi pe CEO. Ikan lára àwọn ọmọ ẹ ó sọ̀rọ̀ sí mi anyhow. Ma ní ẹ má bínú. Ma be ọ̀tún ma be òsì mi ní jẹ́ kan jà. It is our ability to solve our differences so that need any need any ẹlẹ́yà, need any ẹ̀tẹ̀bí la funky la traitor olórí fake láàfin ọba. Yeah. Ẹ mọ̀ pé àwọn yẹn tán bá ti jà. Ó máa ṣe báyìí. Màá gbé gbogbo nǹkan tó máa sọ nínú inbox jáde. I will post it. Who cares what you're posting, moran? Àwọn ọ̀dẹ̀ tán ní làákàyè nìkan ló máa jókòó. Wọ́n rí pé ńgbà tẹ́jà tán ló ṣẹ̀ṣẹ̀ wá ń gbé nǹkan tẹ́jọ sọ jáde. Wàhálà ní stress ń bá anybody kó sọ ńgbà tí wà tí wọ́n ń ṣọ̀rẹ́. Ó torí ó daft moran ni ò ní làákàyè rárá. Òun ló ṣe pé tó bá ti báyàn jà. Arìn di olórí àná. Ọ̀nẹ́ wà lọ máa gbé nǹkan tó send sí mi nínú inbox rẹ̀ kẹ́ tó jà kí ló dé tí ò kí ń gbé kíní yẹn jáde nínú inbox. Ó ṣe jẹ́ pé tó bá ti rí pé àwọn ènìyàn wá ń love AJ team ló ṣe máa sọ pé wọ́n sọ pé kíní kan gbogbo ẹni máa post Lynn, come out and defend yourself. You are so gullible, so stupid, dumb and foolish. You're not acting like an adult at all. Esther One olórí fake láàfin ọba. Oh, kì í ṣe legal wife ọba. Let me just tell you one thing. Oba has not spoken to you in the last 5-6 years. Any marriage tí ọkọ àti ìyàwó bá ti jọ gbé papọ̀ for 5-6 years, it's been automatically the salt. Oh, ní ọpọlọ. Oba ò nídìí láti gbé ẹlọ́kọ̀tù kó tó win yẹn pé òun ò fẹ́ mọ́. You've been living separately for over 5 years. Oba Kábíyèsí Eselu has not even spoken to you for 5 good years. And yet you call yourself a wife, his baby mother. The marriage has been automatically dissolved. And you know it. Kan wá sori pé lórí bú Tòkunbọ̀ tó bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ ma ní ẹ ló máa lò fún ẹ. Ẹni kò máa lò fẹ́ mi náà torí pé èmi lọ kọ ìyá lájà ìyá ọba tó pera ẹ. Má bójú ọmọ anybody yín jẹ́ disgrace ilẹ̀ jẹ́ sí ilẹ̀ Yorùbá. Ìsìn ní dẹ́yìn orí gbogbo àtọ́ máa sọ pé you people are disgrace ma ní àì ṣe disgrace tó bá yín bá kò mù. Ibi táwọn House of Senate àti Assembly yín tó ti ń jẹ ṣíyà lórí ara wọn. Ó wá sí èyí tẹ̀ wọ́ lórí social media lọ. So get to work control area disgrace e kọ́kọ́ lọ sínú House of Assembly and Senate yìí kẹ́ lọ sọ pé kọ́n yé fọ́ṣì àmọ́ra wọn lórí kọ́n yé yaṣọ ara wọn sí wòwò àwọn ò tí ṣe yẹn lórí social media wọ́n sì ń fọ́ mọ́tò ni eye for an eye òfin Mósè ló ṣì ń rìn lọ́wọ́ ẹ̀ eye ò dẹ̀ tí wà fún eye kò yé yín eye yẹn ò tí sì fún eye o kò tí balance ó máa wà fún eye gan wà láìtàláì mo máa jẹ́ kẹ́ sọ fún wọn pé òdèrè kókò ó dé sí yín lọ́rùn tí ò bá nǹkan kan dé Ọlọ́run òdèrè kókò ni ó dé sí gbogbo yín lọ́rùn pátápátá ẹ lọ sọ fún wọn pé ìjà ti wá dìjà àwọn ọmọ ayé báyìí ó ti dìjà ayé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ni mi ní wò ṣe fún yín ó ṣàmọ̀ gbogbo ẹyẹ bó ní mazonia mahogany wọ́n bínú sí yín lọ́wọ́ inú bí àwọn ọmọ mi àwọn ọmọ ayé wọ́n bínú sí yín lọ́wọ́ ayé mahogany ayé bó ní wọ́n bínú sí yín wọ́n jẹ́ wo ibi tó lọ yìí ẹ lọ kọ́lẹ̀ pàbíkẹ́ sọ pé báyìí mo máa ń sọ fún yín pé wọ́n fọmọ rẹ̀ bọ rẹ̀
ìjẹtẹ̀jẹtẹ̀tẹ̀ ní ẹ lè jẹ mi Àbíkẹ́ Dágunró ni mí ẹ lè jẹ mí bẹ́ẹ̀ ẹ bá ń gbọ́ ìjẹtẹ̀jẹtẹ̀tẹ̀ ẹ ò lè jẹ Dágunró ṣe jẹ gbogbo ayé odò ẹ̀jẹ̀ ti bínú sí yín báyìí o ó di dandan kẹfẹ orí yín gbé ṣonṣo tẹ pé ẹ máa fọ́ mọ́tò lọ ẹ fọ́ anything ẹ já gbogbo anything ẹ máa já wálẹ̀ kò yé yín ó wà right mo ti sọ fún àwọn ọmọ mi gbogbo àwọn ewé kókò temple ẹ jẹ́ ká bójú ayé jẹ́ kí gbogbo ayé Kilimanjaro kan bínú sí yín káyé yín fọ́ dànù kó kúkú fọ́ tán kẹ́ mọ̀ pé ọmọ ayé lẹ̀ ń bá ṣe every time tí ma sọ nípa ayé lèmi Àbíkẹ́ ayé ni mí ẹ má yiri ẹ̀ mo like bẹ́ ṣe ń gbé lọ yẹn ẹ má fọ́ mọ́tò lọ àmọ́ olórí burúkú tó lóhun sí fún òun fọ́ mọ́tò ní Manchester ìyẹn mo tán ti ṣépè fún tí gbogbo ìran ẹ̀ ti ṣépè fún ìyẹn Bukola Jesse ìwọ náà wá ta wá fi wọ́n má ya mọ́tò ẹ níwájú ya gbogbo ẹgbẹgbẹ ìyá ẹ̀yìn ẹ̀ àwa náà gbọ́ rumor wọ́n ní foko ṣeré sọ pé kan wá fọ́ mọ́tò ẹ kílẹ̀ tó mọ́ wọ́n lọ fọ́ mọ́tò ẹ yanganyanga wọ́n ní là fún kíní kan wá jẹ mọ́tò ẹ èmi náà mọ̀ pé ẹ̀yin náà tún bínú ara yín ẹ sọ síta náà ó gbélé tó lọ́njọ́ là ó rí bó ṣe rí bí arúgbó làárọ̀ òǹjọ́ mi àmọ́ wẹ́nu ní ọmọ yẹnu ẹ má ti falakẹ at 41 ní gbogbo ẹnu ẹ ti fala yamayama yìí ó ga o àbúrò ẹ Ògúnmáyìn Tèmítọ́pẹ́ mo yọ̀ sọ́rẹ́ 14/10/77 ó yẹ kó máa advice ẹ pé sister mi ẹ kú bẹ ṣe ń ba lọ ìlójijì ẹ kú ní òjijì tó Àbíkẹ́ tí gbogbo èèyàn bí 100 lè jáde ẹ máa ń datọ́ lẹ́nu ẹ máa lẹ́ ń sọ̀rọ̀ ìyá yín náà bọ́ta máa datọ́ lẹ́nu á lóhùn sọ̀rọ̀ orúkọ Bukky Jesse ni àbúrò ẹ nìyẹn Ògúnmáyìn Tèmítọ́pẹ́ mo yọ̀ sọ́rẹ́ she was born on the 14/10/1977 wo ibi tí ma bá yín pòde àyà yín máa já mo ṣì lọ party lálẹ́ yìí o mo fẹ́ kẹ́ wá ká mi mọ́ mo lọ sí Àṣàdé ẹ má ní mi ò sọ fún yín o má wà ńbẹ̀ mọ́jú Àṣàdé ní Peckham má wà ńbẹ̀ lálẹ́ tá tí bá wà di rẹ mo tún lọ lálẹ́ yìí má tún ṣayé lọ ẹ jẹ́ kan tún mú mi mọ́ bẹ̀ ìyẹn náà wọ́n ìjọ tẹ́ bá máa wá fọ́ mọ́tò tèmi náà bó jẹ́ dé mi lẹ fẹ́ fọ́ ni àbí window ó wà alright wo ẹ̀mí yín kite ni ọmọ tó wá pẹ́ ẹ̀mí èèyàn kite lẹ̀mí yín ẹ̀yin ẹṣẹ́ kẹ́ máa dúró tí èmi ò ní sọ̀rọ̀ jù fún yín nǹkan tágbàlagbà máa fi ń ju ọmọdé lọ wọ́n lábẹ́ ewé ló máa ń fi sí èyí tó bá fi wọn ọmọ ní kò kí ń fi lé lọ́wọ́ ẹ fọ́ mọ́tò ẹ fọ́ anything èmi Àbíkẹ́ mo dúró dè yín tó yé yín tó dèrò kókò bá lòun fẹ́ bá yín jẹun tí n bá bínú tán máa bí tán ni mi ní bojú wẹ̀yìn mo ti fún yín ní long group kẹ́ ṣe yamayama bó ṣe wù yẹn ṣe bó ṣe wù yín dáadáa àti wá débi tó máa ń pè ní ojújà gangan sìn meanwhile ẹ lè ski àwọn ọmọ mi àmọ́ problem yín ni pé ẹ ti mọ̀ pé party 9 ó máa bá dẹ̀ sádùkú ẹ mọ̀ pé gbogbo àwọn tó ètì ìyá yín they are all turning up for the party and you know before the day that the party is gonna be bang. It is meant to be a rap and it's gonna be a rap, I'm telling you. Ẹ lọ pé gbogbo àwọn wèrè tẹ́ gbójúlé wá dáadáa pé kàn wá vandalize mọ́tò tẹ́jẹ́ ò bá ṣàn ìjà yóò ní tán gàrá ni ẹ quote mi pé èmi Àbíkẹ́ sọ bẹ́ẹ̀ ọlé yín tẹ́ ti máa ń pè yẹn dẹ̀ ni ṣé mọ̀ pé alágbára yín tẹ́ máa ń gapá àti rírú ẹ̀rí téèyàn máa súnmọ́yàn tó máa gbáyàn létí pa ẹni tó gbá létí ló yẹ kó ṣubú àmọ́ ìwọ tó gbáyàn létí fúnra rẹ̀ wá dẹ̀ slum wá dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ àti rírí tẹ́ ẹ̀ bá rírí ẹ bèrè lọ́wọ́ àwọn tó bí yín pé èèyàn súnmọ́yàn kó gbáyàn létí pa wàá rò pé ó rẹ jẹ ẹni tó gbá létí ò ṣubú wọ́n fúnra rẹ̀ ni wàá slum dead immediately ò ní ṣerú ẹ̀ mọ́ junction má ṣerú ẹ̀ mọ́ ni gbogbo wa ti wá wà báyìí so ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kò sí bẹ̀rù rárá fọ́mọ anybody ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ wá fọ́ mọ́tò sí ẹ wọlé wá wọ́n bá dẹ̀ ṣe ń jẹ́ lọ́dọ̀ tí yín náà ẹ máa sọ síta ẹ má mú mọ́ra o torí olórí burúkú ìjọba ẹ̀yin ọba yé jẹ́ túlétúlé ọmọ àdánù ọmọ àbí ìpagbẹ́ tó wà nú ẹbí àwọn Jésè wọ́n fọ́ mọ́tò òun náà mọ́jú ní rúmọ̀ tí a gbọ́ ó wá mọ́ lọ ya fọ́tò níwájú ìyá ní gbogbo ẹgbẹgbẹ́ mọ́ṣẹ́ náà gbọmọ lọ́wọ́ ẹnìyẹn tó ní wọn gbọmọ lọ́wọ́ ẹ̀ wá gbá ìtóyọ̀ ànímàṣà yes Ànímọ́tò Ṣàdíà they cannot bear to see the success of the 9/9 take place and it's going to be a success
wo àwọn ọmọ mi ti taṣọ lọ dànù aṣọ ṣire wọ́n ta lọ dànù wọ́n ti raṣọ pa. For those of you that has not gotten, go and get your clothes. I'm telling you. Àwọn ọmọ mi ti raṣọ gbogbo eje tí mo wà gidigba. Gbogbo routine kechi tí Bukky Jesse má ṣàǹfààní ọmọ òfò ọmọ àdánù tó ti fẹ́ pé bálé ayé rẹ̀. Ó ti finish rẹ̀ lójú ayé ẹ̀. Sori wọ́n ti ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ ọmọ tó bá ná báyàn tọ́jọ́ rẹ̀ yàn sí ẹ̀kẹ́ ẹnu. Mo bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Tó bá gbọ́ kò ìyá o Bukky tó máa ríran wò kò ìyá o. Ó súnmọ́ tán náà bọ̀ kò ìyá. Mo fẹ́ kó ṣe yamayama gan. Ṣe yamayama. Sori tó bá ṣe yamayama. Tó bá yé mi Àbíkẹ́ kí n jẹ́wọ́ bí ṣe jẹ́ fún ẹ. Màá jẹ́wọ́ ẹ̀ fún ẹ. Bọ̀ mo fẹ́ kó ṣe yamayama kí gbogbo ayé kọ́kọ́ rí ẹ náà. Ó mọ̀ pé mo fọ́nbù kó wá sórí line kí gbogbo yín parọ́. Wèrè tó wà l'Amẹ́ríkà náà kẹ́ máa parọ́. Ẹ máa parọ́ yín yẹn nìṣó. Àmọ́ tán bá bí ìyá tó bí yín re tán bí Esabod rí Àṣàbí. Ẹ máa bọ̀ ní 99 bẹ́ ṣe sọ mi ìfẹ́ sọ̀rọ̀ jù. Òpùrọ́ àti ọ̀bàyéjẹ́ gidi ni yín. Ẹ ti fọ́ mọ́tò Polodi sí ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti fọ́ mọ́tò Polodi successfully. You on the 31st, on the 9th, and on the 16th. You vandalized our car on 3 different occasions. Bá ṣe ń tún ṣe lẹ́ ń fọ́. Ó yá wá sí mi, ẹ wá fẹ̀yìntì kẹ́ máa wòran. Ẹ fẹ̀yìntì kẹ́ máa wòran ni o. Òfin mo ṣe ẹdìyẹ dà mí lógun nù máa fọ́ lẹ́yìn. Ó sì wàdì sí. Ẹ jẹ̀bi. Èmi ò ń parọ́, ẹ má jẹ̀bi. Esabod á jẹ̀bi. Gbogbo yín àtẹni tó mọ̀ pa àtẹni tí ò mọ̀ pa ẹ sọ fọ́lọ́pàá pé mi Àbíkẹ́ sọ pé ẹ má jẹ̀bi. Yes, ẹ jẹ̀bi gidi. Ẹ regret pé ṣe. Ṣé pé gbà tẹ́ ṣe ta kọ́kọ́ kẹ́ tó deny gbogbo yín bọ́ síbẹ̀. Ẹ jubilate pé it's been carried out o. Àwọn ò bọ́ta káwájọ́. Akadaka. Ẹ ló bi yẹ. Adẹ́nẹ́nẹ́. Èyí tẹ́lẹ̀ mi ń bẹ̀ mẹ́ ẹ̀jẹ̀bẹ́. Ló fi ń talẹ̀ gba bó ṣe ń ṣe bẹ́ẹ̀. Ọtẹ ẹyẹ tẹ́tẹ́. Bí arìndín láàárọ̀. No. Ó máa ní bọ́ máa yé ṣe máa ń ṣayé ẹ̀. Kò yé ẹ jẹ́ kó yé yín. Àyà yín máa já. Gbogbo èyí tẹ́ ń wo fídíò ẹ máa save ẹ o. Ẹ máa save. Èmi ò rán yín bóyá ẹ máa flag. Àní tí gbogbo account mi bá tán lé ní mo ní máa lọ gbé CD wọ́n á gbé machine mo ní máa record ohùn mi máa taṣẹ́ yín. Máa sọ pé ìgbésí ayé Bukky Jesse £5. Ìgbésí ayé olórí burúkú tó kúnbọ̀ yóò bàyé jẹ́ tí ayé àti ọ̀run ẹ̀ ò lè sunwọ̀n £5. Ìgbésí ayé Rupiano £5. Mọ̀mí Anamoya wá bí sí wẹ̀lísì abọ́ra jẹ̀bi ọlọ́run ẹlẹ́sẹ̀ jíjẹra ní wúlíṣì ó lè gbé wiri tó ń jalè ní Tesco £5 náà níṣẹ́ yín. Èmi ò kò ń mú èmi nǹkankan. Mo máa mú yín ní lẹ́yọ kọ̀ọ̀kan. Àti Táyé àti Kẹ́hìndé tó wà ní Dublin tí kan wà ní ojú yín á rí wọ́n mi ń ṣe fídíò jíbìkẹ́ dáadáa. Màá rí tún ṣe. Màá fi ṣaléwá ẹ̀gbọ́n ẹ̀sìn, màá fi ṣọlá àbúrò ẹ̀sìn. Màá fi ya wálé gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ màá fi sí, màá fi ya mo tọ́mọ rí àbẹ̀bí ìyá ẹ̀ gangan màá gbé sí. Tí rí nǹkan kan. Mo like bẹ́ ṣe ń bá lọ yẹn. Ẹ máa bá lọ, mo máa ń sọ fún yín òwe kan, mo ní ẹṣin tó ṣíwájú, mo ló máa wòran gbẹ̀yìn. Ẹ máa ń pòwe kan, ẹ láwọn kò ní dúró wò. Èmi Àbíkẹ́ á dúró wò, màá wá gbé bọ́ọ̀dù jáde, màá fi wọ̀nyí báyìí, màá ṣe pé this is course. Ó yẹ máa kà. Màá dúró wò, màá ká ọmọ mi wò, àyà yín á jẹ́, èmi yín á bọ́. Èmi yín á bọ́ sí, mi ìfọ́nbù ẹ̀mí yín máa bọ́ sí. Ṣé rí gbogbo ògùn tẹ́ máa ní mo lọ kó wáyé mo tẹ̀ tí wèrè kan sọ pé Àbíkẹ́ ọlọ́ṣẹ dúdú nìkan kọ́ ni mo lo ọṣẹ green, mo lo ọṣẹ yellow, mo lo purple. Kò sọṣẹ tó gùn fún mi. Ó ṣàmọ̀ gbogbo ọṣẹ ni mo gún torí tí mi ṣe ń gbàdó mi. Mo ń gbódìdí èèyàn gan jẹ. Ó kọjá ògùn díẹ̀ di ògùn jì mí ńlá ni. Tó bá ń gbọ́ correct ògùn tó gàrà jù. Ẹni torí irú yín náà ni. Èmi ò máa rán yín. Ó ṣoògùn jù mí ó ṣoògùn tó jíbìkẹ́ yálà yẹ ògùn wà lọ́wọ́ onísálò ṣe rójúráyè wo ìyàwó ẹ̀ àtọmọ 4 ló ṣe kẹ̀yìn sí gbogbo wọn nínú ìlú yìí. Ìyìn tí ṣoògùn tó yín mi ìṣoògùn tó wọ Bukky Jesse. Ó bọ́ sórí line ó sọ pé ó máa bá yé níìsí ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ bàbá ẹ̀ nínà oníwà bá yé ẹ̀jẹ̀ oníwà jẹ́wọ́ fún Monica Osimu. Pé yálà yẹ ògùn wà lọ́wọ́ ẹ̀ pé kò ní ṣerú ẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà sẹ́ndì sí wánú inbox gbogbo nǹkan tẹ́jọ́ pò tó náà tó sọ pé òun àfọmọ́ kalàbá wọn ẹ̀. Ògùn yẹn náà ló fi threatening rẹ̀ mí ẹ̀gbọ́n ẹ̀.
ó táṣìírí rẹ̀ mí ẹ̀gbọ́n oní kò ní driver's license ìwé oníwèé ló fi wá téèyàn kan bá ti súnmọ́ ó máa ṣe orí burúkú yọ àmọ́ nǹkan tó ń gbé ní ẹ lọ́wọ́ ni kó máa ṣiṣẹ́ kiri ìwọ máa ṣiṣẹ́ ní ẹni tí ò yẹ kó ṣe wàá tójú lẹ̀ mọ́lẹ́jọ́ tó bá tẹ̀ kò ní forí ẹ̀ jì gàrá ni èmi ò fẹ́ kẹ́ máa dúró lórí lẹ́kẹ̀ẹ́ àwọn ń ṣe pé sórí gbogbo àwọn wèrè tẹ́ kó wá lé ní àwọn olóòórùn àwọn òbúkọ àwọn játijàti ẹlẹ́dẹ̀ tẹ́ máa ń gbé wá sórí láìní yẹn mi rí tí wọn wò mẹ́ no wọ́n ń lòdù sórí ayé àwọn èèyàn rẹ̀ pọ̀ loading a máa bẹ̀rẹ̀ bàbá ìyáláyà story ní tẹ́lì àtẹni súnmọ́ yín àtẹni tí ò súnmọ́ yín á bad gan ọlọ́run so gbogbo ẹ̀yin àṣebàjẹ́ London tẹ́ bá ti ń bára yín nínú kíní ẹ̀rọ máa sún sẹ́yìn ẹni tí àti fake ID àti original ID tán máa trace ẹ̀ tán mú ẹ̀ tí ẹ̀ máa bàjẹ́ tán ni gbogbo àràkárà àti Yétúndé Ṣọ̀lá ń dá gbogbo ẹ̀ náà là ń rí àti fake ID Yétúndé Bọ́lá àbí kí ló ń jẹ́ lórí Instagram mo ń follow gbogbo yín tẹ́ bá ń gbọ́ bumper to bumper make you follow me bumper to bumper ayé yín á bàjẹ́ tán kò ní ní remainder mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa wò lémi tẹ́ bá ti rí mi lọ́nà ẹ dá sídìí tẹ́ fẹ́ dà yẹn tẹ́ ẹ bá dà wọn ní ráyè fi bí méjìlá ẹ̀mí méjìlá nínú yín rọ́pò ẹyọ kan tọ́mọ ẹyọ kan bá dínú èjè méjìlá lọ lọ́dọ̀ yín ẹ̀mí méjìlá á jáde lọ́dọ̀ yín èmi mo sọ bẹ́ẹ̀ fún tẹ́yọ kan bá dín nínú èjè tí ẹ̀mí méjìlá á jáde lọ́dọ̀ yín ọmọ ewé confirm 12 1 for 12 2 for 2 dozen 24 ẹ lọ kọ́lẹ̀ pé mo sọ nǹkan kan àsọtẹ́lẹ̀ ni mo sọ fún yín ní mi ò sọ fún yín so ẹ máa kárí ìlú òyìnbó lájọ wáyó ẹ jẹ́ kájọ múra wa wọ́ọ̀dù ẹnu wa ẹ kárí ọ̀ ẹ ní dúró wò nǹkan tẹ́ dáwọ́lé yìí tán wọ́n máa sọ sórí ẹ̀ fáwọn ọmọ yín nítorí ẹ̀yin ò ní sí mọ́ láti sọ ẹ má jẹ́ kógun omi o ogun ò lè mímọ́ bí tẹ́ bá dé yìí ẹ jẹ́ kógun kóyàn lọ ni ẹni tó gun máa kó lọ́nu yín kó kúkú kó lọ ṣe rí wèrè arìndìn olóbùkú kí lórúkọ márìndìn alátaṣẹ́ tó lérò gbogbo èrò tó nílé nìkan láwọlé arìndìn tó kọ́kọ́ gbé wèrè aláta ẹ lè sọ òyìnbó ordinary one line of òyìnbó ẹ lè fi express ara yín ẹ lè phrase ẹ jáde correctly gbogbo group yín o àti mo rọ ọmọ bàbá pedophile ọmọ bàbá olè Ọláníyì 77 òrógún ológun tẹ̀bàtì ọmọ bàbá oní àbá ni mo dá àbẹ́ òkọ́ táàpù kò kọ́ nǹkan kan sílùú yín lóṣogbo history nìkan ló filẹ̀ pé ó lè lòun history ló filẹ̀ pé ó lè ní òun so àárí bàbá ẹ̀ mòrò ẹ sáwèrè òpùrọ̀ ọ̀bàyé jẹ́ Tókunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ Adéòtí tí ẹ ti bàjẹ́ ń tiẹ̀ náà irọ́ bá tiẹ̀ jẹ́ jù ó parọ́ jù fi rọ́wọ́ lé ayé fi rọ́ba ayé jẹ́ òun ló yẹ kán máa pè ẹ́ ìwọ jókòó síbẹ̀ yóò ní ìgbà tó máa Abike yẹn dó ìgbà tábìkẹ́ lórí Facebook ó láti mìmọ́ ẹ lára because gbogbo ayé tó ń jẹ ayé òfò ni ayé tí èèyàn kan ò gbọ́dọ̀ jẹrú ẹ̀ ayé tẹ́nìkan ń yọ jẹ ni wọ́n ń jẹ bàṣubàṣu lórí Facebook mo máa sọ fún ẹ pé every time ni mama take it back history lane because when I first got here ó mọ nǹkan tó ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì mi pé òun ṣe ọmọ tó lóun Àbíkẹ́ Jagaba àbí jásí kànga àbí kíní kan ló pè rẹ̀ ṣọ́nà ti ṣúwẹ̀ tó ti ní àwọn ọmọ ẹ̀ á jásí kànga ayé wọn ní jáde mọ́ èmi náà ń wò ẹjọ́ yẹn ó ló ṣì ń ṣọ ni tó lóun ṣe no cyber bully oní tó bá sọ̀rọ̀ sọ́dọ̀ ẹ̀ lásán oníwà jẹ́ kó jẹ̀bi èmi gan wù ẹ̀ mo fi statement ẹ ṣe wò ó yín mú mama òṣì ìwọ báwo irú ìwọ kan mo wù ẹjọ́ tó sọ pé ìwọ máa wù ẹ́ ńlẹ̀ máa jẹ́ káwọn ọmọ tó máa bí nídìí àwọn ọmọ ọmọ ẹ̀ máa jẹ́ kó tẹ̀ sójú ẹ̀ ṣàkàṣàkà káàkiri wọ́n á fojú ẹ̀ gbolẹ̀ Tókunbọ̀ wọ́n á yẹ̀ wọ́n á po ẹ̀ mọ́ ẹ̀rọ̀fọ̀ mo sọ fún ẹjọ́ tí mo ní odò kékeré mi Àbíkẹ́ mo ló lè ṣàn ẹ lọ ó rò pé kò lè ó ti ṣàn ẹ lọ báyìí ọmọ èèyàn tó ń jáde ni tó ń tẹ̀ sí ẹ lójú wọ́n ń tẹ̀ sí ẹ lójú torí pé ayé dictatorship òun ló ń live tẹ́lẹ̀ sí láyé military nílùú òyìnbó ayé civilian ní gbogbo wa ń jẹ wàláì equal right everybody láti ní tá ń gbọ́rọ̀ tí yàrá yapọ̀nrin máa pọ̀pọ̀ ẹ̀ lẹ́nu kò ní dá fún ìyá tó bí ẹ̀ Tókunbọ̀ kò ní sàn fún bàbá ẹ̀ mo rí tó ń fọ́nbù tó ń sọ fáwọn èèyàn pé kò ní dá fún ìyá yín ìwọ gangan ni ìyá òfò tí ò ní dá fún tí ò ní rọrùn fún àwọn awogan ni ìyá wọn
ni wọ́n ṣe ẹgbẹ́ àbí náà wà ní class ẹ everyday lèmi máa sọ fún ẹ pé àwọn ojú ọ̀rọ̀ lárí ni ẹ ṣé mo kẹ́ mi ò jù báyìí lọ bí ṣe máa ń jáde lélẹ̀ mi ń ṣe onípàràpàpàpàpà kò ṣe gbogbo àwọn aṣọ ice cream tán ránjọ fún ẹyẹn tó dàbí pépà tán jọyìn óbí ọmọ àti wọ́ọ̀kì tó máa ń gbé wọ̀ lórí show aṣọ ìgbàlódé lèmi Àbíkẹ́ máa wọ̀ wà láì àwọn àǹkárá ọ̀pá kọ̀ọ̀kan yẹn náà ni àmọ́ ìgbàlódé sórí yẹrí ìgbàlódé ni máa bá wọn wọ̀ gbogbo nǹkan tó bá rí lára mi ti ìgbàlódé ni mi kì í kó jágbajàgba sára bíi titi ẹ mi ò ń ṣe oníwòwò bíi titi ẹ tó kún bọ̀ ìwọ gangan ní èṣù ọ̀dàrà Esabod tó bà gbogbo ilé ayé jẹ́ London ní kákọ́ ló bàjẹ́ o gọ́vnà Àjùmọ̀bí tó bú sí Àkàjùmọ̀bí ń wá ẹ tó bá ṣe eré ní Kẹ́mi Olúnlọ́yọ̀ ò ní bá ti ẹ jẹ́ kó tì ó ti àkáǹtì ẹ̀ torí ó ti ń ṣe yàmàyàmà bọ̀ Ọlọ́run sọ pé àsìkò tó máa ṣí ẹ̀sìn gangan lélẹ̀ ló ṣe dọ́dọ̀ Àbíkẹ́ Jagaban ni mo yẹ sọ pé yes I will let my people go from your bondage from your captivity it's the high time to free a lot of people nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀ ni pé wàá blackmail àwọn èèyàn wàá lọ ṣe kí ni wàá lọ blog wọn wàá ní pé iye báyìí wàá lọ máa inbox wọn ẹlẹ́lẹ́yà ní ẹṣọ́ mọ́yé èèyàn tó ń gbé inbox message tó ní pẹ̀lú àwọn èèyàn tó sọ pé I'm going to blog you olóńjà kiri bí ọmọ ta nínú inbox ó ń fi orúkọ ẹ ó lọ fi ń comment Esabod ó yẹ kójú tí ẹ kò ní ragbá fún ẹ òfò ló máa ṣe gbogbo ẹni tó bá ṣògùn kìyàyẹ fún ẹ kò ní pension fún yàláyẹ onítàn èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ ó bá ọmọ kí ẹ ó ti ṣe ti pé ò ní gbé dọ́dọ̀ èmi Àbíkẹ́ no tó bá gbé dọ́dọ̀ mi màá jẹ́ kó bá rẹ̀ ń sàárè ni ibi tó ń lọ yẹ̀rù á bá ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó ń wú ẹ̀ náà lórí Facebook àti lọ́yà àti whatever èèyàn gidi kan ò lè align pẹ̀lú ẹ̀ I'm telling you ó ní any quality people nínú group ẹ̀ gbogbo àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ l'Amẹ́ríkà tó ní kó san 2000 kan fi free ẹ̀ tó bá léèyàn gidi wọn ní gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo eléyìí tán ní kó máa dá $100 £100 fún ẹ náà kẹ́ fi gba agbẹjọ́rò olóbùkún èèyàn ní ẹ agbẹjọ́rò tó máa gbà fún ẹ máa pọ̀ torí èmi máa take ẹ back every time èmi máa rán ẹ létí for those of you online that you don't know the genesis of the fight I will always take them back where it all started how you started bullying me I don't know you I was doing my talk show you were doing yours I had nothing to do with you you practically jeopardized the respect people were giving you by coming for me, by taking a go at me unreasonably. Remember, you have once blocked me. You said my mother was cussing on Donna. I never had a mom in UK. My mom has been late for the past 5 years. My mom is deceased. She's passed on for over 6 years. So where did you get that stupid story you posted online? That Abike's mother was cussing Londona, Lori or Abike. Taye onida. Remember how you lied to Londoners that it was Abike's mom? I thought mine was the first. I didn't know you've been doing it for so long, slandering people, bullying them on social media. Or not about to go story yeni. Kò ní dá fún ẹ kò ní yẹ tó kunbo fo ni yálà ya ẹ má ṣe. Kò ní sàn fún gbogbo nǹkan tó bá tara ẹ jáde. Generation ẹ ò ní máa yọ̀ gbogbo èpè gbogbo ọ̀rọ̀ òdì táwọn ọmọ ẹ máa lọ ń ṣe káàkiri lórí gbogbo AJ team ó máa yí dàlẹ lórí àdàlẹ búkì lórí gbogbo ọ̀rọ̀ tó ń tẹnu àwọn èèyàn jáde á máa dáhùn padà sínú ayé àwọn tó ń sọ lódì nínú ayé àwọn ọmọ wọn á máa dáhùn padà tó kan mo máa ń wò ìtàn lábájá is online máa fẹ́ ṣe lè wà online mi ìgbà tó ń sọ̀rọ̀ jọ òkú ló ń kùn òkú tó ń kùn nínú àpènà ni mo máa ń ka gbogbo yín kún àwọn òkú tó ń kùn lábàátán lábàárì àwọn ni máa ń kà yín kún èmi ò gbọ́ pé ń sọ̀rọ̀ káìtì lẹ̀mí yín bí ṣe sọ fún yín wàláì lọ́kọ́lẹ̀ bí ṣe sọ fún yín yẹn wo bí tó ti ń bá bọ̀ yín obìnrin olórí bush kí ni mo sọ̀rọ̀ fún dẹ́ni ni màmá má parọ́ mọ́ mi ò mọ nǹkan kan pàkọ́ tó ń sọ pé mi ń bú ẹ jẹ́jẹ́ mi mo ṣe fídíò kó tó di pé olórí burúkú ọmọ èyí nàchọ́ èyí jimba ìjọba èyí wá dá sí ọ̀rọ̀ tó bà gbogbo ẹ̀jẹ̀ tó lọ ṣe fídíò kò lè wá gbá ìbọn lọ́mọ òdúmọ̀sù èèyàn yìí gbá yìí ọmọ mi mo kí ẹ jàre tolúwa láṣẹ àṣàbí wàá gbá ẹ̀yìn èèyàn mi káàbọ̀ ó lè ní ètò kúnbọ̀ yọ a bloody rogue ó ti ṣe tipẹ́ tó ń blog àwọn èèyàn ṣé ọmọ yẹn tó béèrè lọ́wọ́ Ṣẹ́gun Àjàní tó ń bá àwọn kan jà girlfriend ẹjà ní Manchester
ó gbowó náà ni ló fi bá wọn yọ blog kúrò kò ní yẹ ìwọ pé rẹ ní blogger roadside blogger ní ẹ every time ni mo máa ń sọ fún ẹ lọ́mọ túmọ̀ blogger kó tó sọ pé òun blog lọ́wọ́ àwọn kéékèèké ọ̀tọ̀tọ̀ wà irú a máa sọ pé wọ́n lára ẹ̀ ó máa ń yà mí lẹ́nu pé irú ìwọ ṣíọṣí ọ̀bùn ṣíọṣí onídọ̀tí tí gbogbo ẹsẹ̀ méjèèjì sojú délẹ̀ òbò ló fi ń rìn tó bá rìn ó ti sojú òbò délẹ̀ ó máa ń rìn bí abùtàtì ìwọ ìyá òfò ìyá játijàti tó ti tán fún ẹ yìí wọ́n tún lọ́wọ́ inú wíìlì ẹ gan wọ́n rí pé ó tún tán fún ẹ tó bá kú náà kò lè sí nǹkan kan tó máa ṣẹ́kù rárá ẹ̀yin ọ̀lẹ ò dá ọjọ́ èní ò dá àánú ẹ̀gan ò sún wọn ó rí àwọn fọ́tò ẹkùn níbi tó ti dé wíìgì tó ti wọ súùtù wèrè mo ń wò pé ṣé wọ náà lè aṣọ wa depressed tó ìtì ẹ bàjẹ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí ní o wá rìn gbèrègbèrè o fẹsẹ̀ kọ́ ṣe ń jì díẹ̀ lórí Google o wá ń ṣe yàmàyàmà o mú onílé o mú ọ̀nà náà o mú àwọn prominent Nigerians àwọn dignified Nigerians people with beautiful reputation you keep slandering them on social media Esabod and you think you will go scot-free sori Bukola Jesse yẹn is done tó bá ń gbọ́ done lọ́kọ́lẹ̀ Bukky mo ní done níṣẹ́ done ó ti parí ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ní bẹ́ẹ̀ pò kankan ṣe yálà bó ṣe wà yẹn long thing pé kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ò ní dé lọ máa sọ fún ọlọ́pàá pé she said this torí èmi náà ń sọ títí ẹ bó ṣe ń kó tiẹ̀ síta èmi náà ń gbé jáde fún yín ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ju bí tá bá dé yín mọ́ mi ò lè ní sùúrù yín mọ́ ó ṣe máa lọ nìyẹn sìn ṣóyè yín bọ̀ sórí olórí ibú wèrè ẹ̀sà gòrílà ìnàkímà yá o ọmọ ojú ọ̀rọ̀ lárí tó jáàmù little wealth tó lóhun tòkunbọ̀ tó yẹ kó máa pè ní tòṣìbọ̀ tó kó bọ̀ tìdí ọ̀rọ̀ bọ̀ òun ló yẹ kó máa pè ẹ́ náà tayẹyẹ bọ̀ tójú òpó bọ̀ tòkẹsẹ́ níbọ̀ kò ní yẹ mo ti sọ fún ẹ pé èèyàn kò ń jẹ́ tòkunbọ̀ kó lọ máa já dúró níbi tó ti tán bí sí lókun yẹn báwo ni wèrè ẹ ṣe tòkunbọ̀ tó fi lọ já dúró ní Dublin every time mo máa ń bi ẹ jẹ́ tún bẹ gbé yẹn sẹ́gbẹ́ kan náà ibi tó ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ ń gbà yẹn ni pé o ta mọ́ mi ọmọ yìí ń bú ẹ o ó léwu náà cyberbully ó ti rò pé irú tactics tó máa ń lò fáwọn tó kù èmi Àbíkẹ́ máa ṣẹ́rí mọ́ mo dúró ti ẹni gidi gbà pé do you know the meaning of no cyberbully CEO? I ain't gonna be susceptible to any form of threat from you motherfucker táwọn ẹ Tókunbọ̀ ìntèmi àti ẹ gbórí wa kò tẹ́rì sí kó pa lórí lọ́lé fáwọn ọmọ ẹ̀gbọ́n yẹn mo ti kọ́kọ́ fẹ́ fún ẹ lórúkọ pé kí ló ń ṣe yín màmá ó pa lórí ovlérí àtòkùnbọ̀ wá pa lórí lọ fáwọn tó ní ẹni ó ti ń ṣe òṣèlé ó bu ẹni ọwọ́ dànù ó rí bó ṣe máa ń bú mi ni wà lẹ́ni ó fáìn wà lọ́la kò fáìn mọ́ lọ́gbẹ́ yìí tó bá fáìn tó mínú àwọn ọmọ ẹ̀ jáde ṣé Tina tí gbogbo owó ẹ̀ ti jóná rákàràkà ni ṣé Tina ọmọ ẹ̀ tó owó ẹ̀ ti jóná orí ẹbọ ọmọ ẹ bó ṣe ń fagídí lẹ̀ mọ́kùnrin nínú restaurant because wọn ọ̀rọ̀ ọkùnrin kankan tó ń show interest nínú wọn ta ló fẹ́ fọmọ ìyá àjẹ́ ọmọ yóò fò tí gbogbo ayé ń ṣépè fún ìwọ gángan lọ ta gbogbo ayé in case you don't know kò possible ká ta aṣọ tó ìkẹdẹ̀ sọ pé mi Àbíkẹ́ nọ́ta àwọn ìyá láyà ọ̀rẹ́ mi àwọn náà pọ̀jù tán bá mi raṣọ àwọn ìyá tó ìyá ṣe tán máa ń pè ní nurturing moms àwọn náà ń ra aṣọ yẹn tán sọ pé Àbíkẹ́ Jagaban ọmọ ní ẹ àwọn àyá yẹn wà ní ẹ̀yìn ẹ àwọn màmá tó náwó sí pé mom àwọn ni màmá tó fẹ́ associate pẹ̀lú mi wọ́n isolate ara wọn from this group oh no wọ́n gbọ́ ọ̀nà náà fẹ́ fi connect náà fẹ́ fi link up pẹ̀lú wa even though they don't show faces gbogbo ojú wọn lè má jáde torí wọn ò fẹ́ ṣe ẹni ẹlẹ́yà bí títí ẹ ẹni ẹlẹ́sìn títí ẹ ti jóná ní ìwọ Tókunbọ̀ tó wá ń wá ẹni kúnra náà ṣé mo gbogbo àwọn tó blog lórí ọ̀rọ̀ mi tó parọ́ mọ́ nígbà yẹn tí o lè bí ẹ mọ̀ pé igi kékeré ọmọ yìí máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń di araba lọ́nì èmi ò kínú ju 250 300 lọ ti máa ń ṣe show mi ìmọ̀ difference kéèyàn ní 10,000 I was only doing my own thing, enlightening my people, educating them on what to do on the immigration status within the society. I never crossed your lane. I was doing my thing. If anyone can remember. Bí mo ṣe rọra ń ṣe nǹkan mi lọ nìyẹn. I tell people where to go to ask for help. And when mo máa ń refer wọn lọ sí Citizen Advice Bureau, I bring information out from the local authority. Màá wá tà fáwọn èèyàn. I advise them where to go. Even the people that live outside London, we still do one or two things that, you know, were educative then for them. Before you brought your bad luck into this group. Kò tó gbé olórí burúkú ẹ orí burúkú tó ti ṣe káàkiri àgbáyé Tókunbọ̀.
kó tó gbé wá kó tó lọ bẹ̀rẹ̀ ogun pẹ̀lú CEO wọn. Abike ò lè di nǹkan kan lójú mi ṣòro tí mo ṣe bẹ̀rẹ̀ mo mà ṣì ń wò ẹ́ bẹ́ẹ̀ ló lórí Bukky Jesse ọmọ àlè tí ìran ẹ ti ṣépè fún ọmọ àdánù yẹn ò níran àníjọ́ tó ti wá gbáwọn ẹ̀gbọ́n ẹ ṣépè ò níran mọ́ ìjọ tó ti wá gbáwọn ọ̀run ẹ ṣépè openly lórí line ìjọ ẹ̀ ló ti finish ọ̀rọ̀ ara ẹ̀ àwọn tó ń tàn ẹ́ ó mọ̀ kán máa sọ pé abánidé òun bánidébẹ̀ abánidébẹ̀ gan òun bánidá sí tó bá dójú ẹ̀tàn wọ́n lọ kọ́lẹ̀ pé mo ní wọ́n ní bá ẹ dá sí tó bá dójú ẹ̀tàn Bukky wo aya sú ẹ ọ̀run ò ní mú ẹ lọ ní kíákíá gàrá nìyẹn má ṣe rú tí ń kéṣí kó má chọ́mọ̀ Ìbàdàn wo kò hurt anybody ó ti ń dùn mọ́ wa gbogbo aláfẹ́ wọra wánu drama yìí ń sìn because kẹ́ tó máa sọ̀rọ̀ lórí burúkú yín tí ìyá yín sọ lánàá pé ìgbà tó ń gbé àwọn ọmọ èèyàn sí orí àwọn ọmọ ayé kí ló dé tán ní gbéyà lájà pọnrin máa pọ̀pọ̀ yín sórí ọmọ ayé ṣe bẹ́yìn lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ ọmọ ayé náà tó lọ máa create IG account ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ blog ọmọdé ẹ blog àgbàlagbà ẹ blog àwọn òbí wọn inú ìyá yín dùgbà yá ní irú tí ń kéṣí ìgbà tá paru tí ń kéṣí bí ẹ̀mẹ́wàá ṣọ́wẹ́ ò jábọ́ gbogbo àwọn tẹ́ sọ̀rọ̀ wọn lánàá àwọn dàlẹ́nì àwọn ọmọ mi ti bínú ló ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń flag yín down baddestly ẹ rí pé mi ò jí sọ̀rọ̀ bóyá ìyá yín fẹ́ flag mi I don't even care ṣé mo yẹ account mo ti máa lose mi care mi ò ń bulge torí owó Google kan lè mi fi ń jẹun bí yàrá ìyá yín Àṣàbí Tòkunbọ̀ no owó Google kan ni mo fi ń jẹun ìyá yín òun ló fowó Google jẹun èmi Àbíkẹ́ ọmọ bá ní àtọrọ ni mi mo máa ń sọ fún yín kó lè mọ story mi gbogbo shit tó máa ń sọ yẹn wọ́n já lórí benefit wọ́n já ṣòro àwọn tó máa ń ta story fún ẹ nǹkan tó máa rí gbé wá fún ẹ èmi máa like máa sọ fáwọn ọ̀tá tí má ti rẹ́ anybody bí ọ̀tá around mi mo máa fẹ́ fún wọn story kan lè bá mi deliver ẹ̀ fún ẹ so that confusion àjọba ògbó yín ẹ ní mọ bí tẹ máa yà sí lórí ọ̀rọ̀ Àbíkẹ́ ìjọ tẹ bá mọ̀ ọ̀run làlà lọ́nà yẹn máa lead yín sí èmi Àbíkẹ́ mo máa sọ fún yín ẹ máa kọ́lẹ̀ tí bá lọ́mọ ayé ni mí ayé ni mí ọmọ ẹ̀yìn kankan ní yóò tó fèmí Àbíkẹ́ rúbọ yes èmi ò mọ ọmọ ẹlòmí bọ̀ sórí èmi Àbíkẹ́ mo ò mọ ọmọ ẹlòmí tó ti jẹgbé èmi Àbíkẹ́ mo kọjá ẹni tó máa ní kán lọ jẹ Tòkunbọ̀ ìpọ́n ní máa kọ́kọ́ bàbá ẹ̀ ò tó mi jẹ àfi tó bá máa fẹ̀mí ara ẹ̀ di tí Bukky Jesse bá máa fẹ̀mí ẹ̀ di tí Ṣadé bá máa fẹ̀mí wọn di London lájọ wà kéèsì wà lẹ́ rẹpẹtẹ plentyly táyà gbogbo yín máa já tó bá délẹ̀ tán yes kéèsì láti wà tó bá tójú ẹ̀ ọlọ́pàá ṣe kéèsì asùn lọ́ra ẹ̀ tọwọ́ ọlọ́pàá máa bọ́ àmọ́ kó tó dìgbà yẹn kó lóògùn náà kan yín má ba wà níwòwò mò ń já yín ni wọ́n ní gidi a ti wà lójú ọlọ́mọ ò tó ń sìn wò kọ́lọ́mọ kìlọ̀ fọmọ ẹ̀ ni èní aró ó máa ro lọ bẹ́ẹ̀ fún yín ni ìyá òfò ni ìwọ ìyá yìí ìyá ẹ̀rùn ni ìwọ ìyá yìí ẹni tó yẹ kán bẹ́ orí ẹ̀ síwájú Ògún kán fi ẹ́ bọ Ògún òun ní ẹ́ Tòkunbọ̀ sórí gbogbo àwọn illiterate àwọn tí wọn ò ní ọpọlọ tó kójọ tí wọn ò ní làákàyè àwọn morans tó kójọ yẹn wọn ò ní làákàyè tó bá ní làákàyè ní tán travel back wọn á sá lẹ́yìn ó mọ èèyàn tó ti sá lẹ́yìn ẹ̀ ni gbogbo ọjọ́ tó ti mú ọmọ èèyàn tó ṣẹ̀ṣẹ̀ kúrú wọnú ọlá tó mú ọmọ ẹ̀ tó fúyè òkú ọmọ yọ ọmọ tó lè bí nínú ara ẹ̀ you mock a lady that is young enough to be your own daughter for losing a child a bereaved mom ìjọ yẹn ló yẹ kó mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ ìjọ yẹn làwọn ayé ti kẹ̀yìn sí àwọn tó láyé kẹ̀yìn sí ẹ tán ó gbé òkú ọmọ yẹn ó lọ gbé sórí wọ́ọ̀lù ẹ̀ ìjọ tó ti parọ́ pé wọnú ọlá ni dáradára ó yẹ kó mọ̀ kó ti tán fún ẹ tí dáradára dẹ̀ bọ́ta pé òun ni dáradára à ń gbogbo yìí ti ń parọ́ káàkiri ìwọ Jesse àtolórí burúkú ọmọ tí nǹkan kan òbí tí yẹ ń gbélé àkọ́kù ní Sango Ọ̀tà ilé ìdájílé ó yẹ kójú ti gbogbo yìí ibi tọ́rọ̀ yìí ń lọ ẹ gbà pé nǹkan tán fà tí ọjà àléhùn ló ń jẹ́ nọ́mọ̀ yíya òun ló ń jẹ́ nọ́mọ̀ ẹ ta tán ẹ ta ara yín mọ́ ẹ ta ẹ̀mí ara yín mọ́ lè tẹ̀ ń tabọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa kọ́lẹ̀ pé Àbíkẹ́ sọ pé báyìí máa kóòtù mi bí mo ṣe ń sọ ebi ò ń bẹ̀rù yín ẹjọ́ la máa ń kọ́ kíyàn tó kọjá so ẹ chẹ́ẹ̀kì ara yín gbogbo nǹkan tẹ́tí pósì tẹ́tí sọ jáde lẹ́nu tí wọ̀ ìyá yìí tó máa ń sọ lẹ́nu tó máa lò ń sọ̀rọ̀ arìndínní onílara ẹ̀dá gidi tó máa ní onílara ò Tòkunbọ̀ ó yẹ kó fi bàbá speed tó tún máa ń di spring mú velocity yẹn ó yẹ kó máa fi pariwo pé
kó má gbọ̀n báyìí kó má vibrate kan kó down pẹ̀lú bínú onílára first class ní ẹ Tòkunbọ̀ kẹ́ni má ní ẹ àfi ajẹ má fi ayọ̀ ní ẹ ọ̀pẹ̀kẹ́tẹ̀ wọn ló ń dàgbà wọn nínú bí ọmọ Ádámọ̀ gbogbo àwọn ọ̀pẹ̀kẹ́tẹ̀ tó wà around ẹ pátápátá ló ń bí ẹnu pátá bára wájú ò bá fàyè lẹ̀ fún wọn ni ìwọ ò ní wà níbi tí wọ́n wà yìí ara wájú fàyè lẹ̀ fún ẹ òun ló ṣe bára ẹbí tó ti bára ẹ yìí wọn rorò mú ẹ tó bá rorò mú ẹ kò yẹ kó wà ńbẹ̀ Kẹ́mi Olúnlọ́yọ̀ tí ń blog kí alájàpọ̀nrin máa kọ́kọ́ ẹ tó máa blog ìjà òun náà ló mú blogging mọ́ gbogbo wèrè tó ń ṣe wèrè gidi ní ẹ̀nà àríbi tó ti wọ̀gò sójú tó wọ wíìgì wèrè wíìgì sàrò ń wíwá tó gbé sórí tó kọnu báyìí tó gbé gò bígbó ẹ ṣe tí kìrè bíi ti Dr. Wu ó lọ́wọ́ rẹ̀ some 7 years ago wo bóyá jọ wèrè kò yẹ kó tiẹ̀ ṣí ẹ̀lẹ̀ náà inú arò ló yẹ kó wà wo fọ́tò tó yà pẹ̀lú àwọn ọmọ ẹ náà years ago wo bó ṣe rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ẹni tí yà ti jẹ táyé ti bàjẹ́ tó ti polúkúmuṣu gidi rí ni ẹ́ tó wá jàjàrí owó díẹ̀ tó wá sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà alẹ́ mi ò ní jáwọ́ lórí ọ̀rẹ́ mo sọ fáwọn tó bẹ̀ mí kẹ́nìbọ̀dì tẹ̀ má bẹ̀ mí wọn torí bó ṣe ń lọ yìí ó máa da bẹ́ẹ̀ fún àwọn èèyàn lówó dáadáa máa fún wọn lówó ní kán wá jẹ Jagaban ṣe kò ní kán wá pa mí ní àbẹ̀wò ẹ ṣe bó ṣe wù yín irú ẹ ló fẹ́ bú èmi ó tiẹ̀ máa wò mí dáadáa kó tó bú mi kó tó lọ bóyá wá wò mí ó rí ni Sept wọ́n mọ́ sórí wọ́dí sórí gbogbo ẹ̀ ayé ò já sórí àwọn ọmọ mi ó yẹ káyẹ máa já kó tó sọ̀rọ̀ sí mi ó yẹ kó máa wí ara ẹ pé ní gbogbo ọ̀nà báwo lọmọ yìí báwo mo ṣe jẹ́ class ẹ mi ń ṣe class ẹ mi ò belong sí level ẹ at all gbogbo àwọn tó máa ń bú nínú crew mi nínú group mi ìkọ́kọ́nù wọn ò belong sí level ẹ I can only equal you to 0. I can only sum up your life to emptiness. You're so empty, you've got nothing. Mo máa sọ fún ẹ pàgbà tó bá lómi inú òkè ń pariwo. Èyí tí ò lómi inú nìkan ló máa ń dún mọ́ ho. Ó ní nǹkan kan, ìbá ṣe pé gbogbo ilé ayé ẹ tó ti gbé sẹ́yìn before now. Orí nǹkan rẹ̀ jájẹ láyé ẹ ni. Èyí tó ń gùn at 56 yìí ìbá máa gùn ẹ. Àwọn ẹgbẹ́ ti make owó when they were like 35, 40, wọ́n make it baddestly. Àwọn ọmọ ṣiṣẹ́ ti bought at the age of 30. Wọ́n ti mọ nǹkan tó ń pè ní kíyàn rí owó ní ayé èèyàn, wọ́n ti rí money. Owó, wọ́n ti ka owó, wọ́n ti fi ṣe ohun rẹ̀. Nǹkan tẹ́gbẹ́ ti ṣe tán ni wọ́n bẹ̀rẹ̀ at age 50. Ló wá rò pé kó máa fi bàjẹ́ èèyàn, kó máa bá yá àwọn èèyàn jẹ́, ló máa fi jẹun. Ó lè yó. Ilé kan máa ní tí a máa fi kíní kankan ni, wọ́n ní ìrì ló máa wò. Ìrì ló máa wò. Owó tó náà ń ṣe owó tó clean. Owó ẹ̀jẹ̀, owó olè, owó kò rẹ́yàn jẹ ni gbogbo nǹkan tó ń gún ẹ lọ́sàn gangan tí ó lè last. Wojú mi èmi Àbíkẹ́ ọmọ ṣiṣẹ́ ni mi ò kọ́kọ́ lè yí ẹni. Mo ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ ti jẹ́ kí n rí owó. Bèrè lọ́wọ́ Jíbìkẹ́ mama, sórí Jíbìkẹ́ mo doubt tó bá máa ń bá ẹ sọ̀rọ̀. Sórí tó bá sọ fún ẹ, ó máa jẹ́wọ́ fún ẹ pé ó ti rí owó láti kékeré ẹ̀ gidi gan. Mo dẹ̀ ṣe ń rí mo wọ́ ọ̀rọ̀ àìtìbàjẹ́ Ọlọ́run ò jẹ́ kébi pa mí o. Ó ti rí owó ẹni tó bá mọ̀ mí dáadáa wọ́n sọ fún mi pé a máa mọ gbá mọ́ a máa wó mọ̀. Sórí gbogbo orí burúkú tí wọ́n bẹ́ẹ̀ mi ṣe wà tí máa fi tó èjì ẹwà láì kan títí rí sẹ́yìn. Èmi máa sinmi ni máa sẹ́ńpẹ́ máa gbádùn ọ̀la yẹn lọ. Kò ṣerú orí burúkú ìwọ máa tó bá ń gbọ́ ṣiṣẹ́ kú wọ 80. Ìwọ máa ṣiṣẹ́ kú wọ 80 ni. Kò yẹ. Èmi Àbíkẹ́ ò ní wàhálà pẹ̀lú owó bí ṣe wà yìí. Máa jókòó ni ọṣẹ́ wọn bá gbọ́ níbi tá lágbára ti gbé ṣiṣẹ́ tó ṣe wàhálà Àbíkẹ́ ibẹ̀ làárọ̀ tí ó lè dìde ò wá sí máa rí ṣe. Mo rí ṣe jù yálà já ẹ lọ ju gbogbo yín àti rùpíánù oníṣẹ́ ẹ máa hype ara yín gan ní ẹ ṣọ́rọ̀ àwọn fáǹsì yìí àwọn náà máa pa yín. Ẹ sọ fún Ṣadé kó lọ gbé yẹ kúrò nílé àkọ́kù lẹ́kọ̀ọ́ ilé tí wọn kọ́ tán. Ẹ mọ̀ pé àwọn òkú tó bá tẹ̀ ti kú sí àwọn yẹn ti sùn kó tó tábádá mo tẹ́ sọ pé kò tọ́jú ìyẹ́ ẹ̀ ti kú. Àmọ́ ìyá àti ẹ tó sì wà láyé tó ń gbé nílé àkọ́kù mọ́ ni máa ń tẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ náà ń gbé bẹ̀ ibẹ̀ ní gbogbo yín àtàbúrò ẹ̀ tó parọ́pọ́n rẹ̀. Wọ ayé ẹ̀ lóde arítọ́ náà ń gbé púsì ẹ̀ káàkiri lẹ́nujọ́ mẹ́ta yìí. Wo gbogbo conversation ìwà àti boyfriend ẹ̀. It indicates that the guy never forcefully sleep with your sister, your niece. Ìwọ gan ló tún ti pé àbọ̀n ti jọ ń bára wọn sùn ní aka gbogbo comment yín
conversation yín nínú inbox. You should be ashamed of yourself. I read it on Ododo or something. Gbogbo yín ayé yín ò balance. Ìjọ nǹkan tó máa pè ní kí ó yẹ ká máa pè ní pé ìjọ àwọn táyé wọn ti dàrú, ìjọ àwọn táyé wọn ti polúkúmuṣu. Congregation of losers. Congregation of the unfortunate ones. Nǹkan tó yẹ ká máa pè yín nìyẹn, wàláì. Lórúkọ ẹ ní logo rárá. Àti tó bá ní ẹ̀yin dà, ní logo, àwọn dà, wọn dà, dà domo. Kò máa pariwo ni, àgbá òfìfo ni gbogbo. Láti number 1 yín títí dórí arìndìn. Títí dórí arìndìn. Sulemana, Adato, Onírun Dada Clifford Oji, Sisi Kola, gbogbo yín sound very man sọ̀rọ̀ àfi bí arìndìn. Àti wèrè mọ̀gìdì tẹ́ gbé jáde lẹ́nu jọ́ mẹ́ta kò sí kankan ní tó mọ̀ lọ sí mo máa ń ṣọ́rẹ́ ọmọ ta tó jáde lẹ́nu mi kò ní da fáyé ẹ. I just look at the whole bunch of you. What is wrong with you? Your mother, adopted mother, wèrè yín kí lorúkọ ẹ̀ Tókunbọ̀, she started it all on social media, all this bullying. She should be ashamed of herself. A lot of people has left Facebook because of her. Some people left because they could not afford the sum she charged them before they will be freed. Ó ti sálọ lórí Facebook. Ó yẹ kójú tì ẹ́. Ìwọ àgbàyà játijàti. Àwọn míì ni wọ́n wá máa threaten wọn pé àfi tán bá dù ẹ́. Ìyókò ń jẹ́ obviously ó ti pack up ti pẹ́. Gbogbo àwọn tẹ́jọ́ role ní London, àwọn bàbá Denji gbogbo wọn wò. Sori tá bá ní ká lọ máa wádìí ẹ̀ kiri. Yẹ̀yẹ́ pọ̀ ń ta gan Tókunbọ̀. Òun mo ṣe bí ẹ pé jọ̀wọ́ ni wọ́n di fuck police tó rán ló bára jẹ́ oyẹ̀yẹ́ rẹ̀ gan. Ó pé àjánà tó ń gbé ó sọ fájìná pé ó máa introduce ẹ̀ síṣẹ́ àtíkè. Ó sọ fún kò sí nǹkan tó sọ fájìná pé kó wá máa bá ẹ sùn kó fẹ́ legally nígbà tó lọ wá sí London. So sórí òun wá okó yẹn ó ń jẹ́ níyà ní gbogbo ọ̀nà. Hatred, ìlara, àìní ọkùnrin to yourself. Òun ló mọ̀ tó ṣe ń blog gbogbo àwọn tó ní ọkùnrin tó ní ọkọ nínú Dublin. Ẹni yẹ̀yẹ́ ní ẹ̀tẹ́ ní ẹ àti ẹ máa declare ọjọ́ kan ní Free Dido Day. Wọ́n máa fi sínú àwọn national kini wa lẹ́kọ̀ọ́ wọ́n máa declare worldwide Free Dido Day ẹ̀yin ọmọ mi ẹ dóra yẹn ní wọ́n bá ṣàbíire tó bá sọ̀rọ̀ máa pàyà ẹni kò ní dáa fún ẹ wọ́n máa ní káwọn ọmọ mi máa dóra wọn wọ́n á ṣe ní dóra wọn. Ẹni tí ò bá ní ọkọ onílé mọ́ ó wà entitled láti remarry tó bá choose láti remarry. Ẹni tí ò bá níyàwó ó ní chance láti lọ for marriage the second time. Who are you? Ìwọ wà discipline bó ṣe sọ pé ó wà discipline. Ó ṣe gbé Jíbìkẹ́ pé Jíbìkẹ́ rìnrìn ìyà ó rìn ní olórí burúkú kó blog ẹ̀. Mo máa ṣọ́ ẹ̀. Ó ṣe gbé torí ibi tó yẹ kò yẹ kó bá mi wí o pé mo ti ẹ̀jàjà bẹ́ẹ̀ mú ẹni tó ń rin olórí burúkú gbé ní ọkọ̀ gbọ́mọ àlè sórí burúkú káàkiri inú mọ́ṣáláṣí. Èmi rò pé yẹ kó ti mú ni. Kò ní dá fún gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀tọ́ lo fake profile mi ràn yà yín. Ẹ má gbójú jáde lògùn ẹ̀. Ẹ gbójú jáde káyà yín já mi ìran anybody bí mo yẹ wà ìmọ̀ I no dey send any one of you. I no wan send you na at all again. Na eye for an eye level na him we dey now. Ẹ di ya dá mi lógun mo fẹ́ fọ́ ẹ̀yin kí n fọ́ ti ọmọ nú ẹ̀ kọ́ kí n fọ́ pa. Mi ti ẹ fẹ́ ṣàánú yín mọ́. O mo sọ fún yín pé ti jẹ́jọ́ ayé Kilimanjaro fẹ́ bá yín pò gidi gan. Má dẹ̀ bá yín pò ẹ lọ́kọ́lẹ̀. Garaju. Ẹ gbéṣẹ́ fún àwọn tẹ́ ń gbé fún kéèsì carry on. Ẹ má bọ̀. Ẹ má gbé fún wọn. Ayé má já èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ̀yìn Bukky Jesse. Ó má lọ ṣiṣẹ́ pé ò bá má ṣe lọ́rọ̀ yín má já sí fún ẹ. Ó yẹ kẹ́ bára yín sọ tòótọ́ kẹ́ lọ kú dà. Ó yẹ gbogbo yín kú dànù. Kẹ́ lọ wá irú bo náà máa ń sìyàn sí mass burial. Kẹ́ dẹ̀ voluntarily lẹ kó sínú ẹ̀ kí gbogbo yín lọ para yín. Ta ni Kọ́lá wọlé àrùn ìdí játijàti when the fight started. Kò ní làákàyè. Èmi máa like àwọn èèyàn tó máa já sáàrin ọ̀rọ̀ pé let me trace the genesis of this issue. Take it back. Mo ṣì bú àwọn wèrè kan tó lóyún kí lórúkọ òun tó lọ comment sórí fídíò mi. Mo pick on náà ni mo mọ̀ọ́mọ̀. When you don't have an idea of what is going on, you don't just jump in between like a dumb skull. Kò bìlí pé a máa wẹnu yín síyàn lára. Ta lẹ fẹ́ wẹnu sí lára èmi ẹgbẹ́ ìyá aláya yín tó máa ṣòfò Tókunbọ̀ yẹn ni. Èmi ò ń ṣẹgbẹ́ ẹ̀. Tó bá ń gbà bí kí ò ń ṣe ẹni tá à ń rí fín. Bàṣírà ìṣẹ́ ni ìtàn gbá lójú. Ó lóògùn tó máa fi gbá mi. Ó dẹ̀ lọ́wọ́ tírú ẹ máa fi gbá mi. Ó mọ̀ pé tẹ̀ sọ pé ọ̀nà òpè mi ń dìsébù. Tírú mi bá sì ń dìsébù mo sì máa nà yá ẹ̀ pa ni Tókunbọ̀.
ó ti tán lára ẹ̀ wọ́n tẹ́ pé sìgá nicotine ti gba gbogbo ilé ayé ẹ̀ gbogbo fún ẹ ti jẹrà ó ní kidney problem wọ́n kan náà ló ní diabetes ó rójú ẹ̀ bó ṣe máa ń wú ó ń jíire náà ó dà pé gbogbo chemical tí wà ti wèrè latrator la schema tẹ́ tún fi ń pa orí yín yẹn ó ti jẹ gbogbo ọpọlọ yín wọnú. You should be ashamed of yourself. You went to the extent of blogging little children in Nigeria. Àwọn ọmọ tó wà ní kidology school. You should be ashamed. You blocked those innocent upcoming children, about 10 of them. Simply because the proprietress of the school is a supporter of Abike Jagaban. Just because she's my fan. You practically picked on an innocent lady. And you block all the innocent minors in the school. How dare you? Do you know what they call law? You will not dare it again in your life to barre behind the bars. Blog, yeah. You think you've been doing it and you've been getting away with it? Come on, girl. One day monkey go market. You know go come back. Babe. Monkey a lo market ko ni pada wale ni jo mi. Ìwọ jókòó blog àwọn ọmọ kékèké age 5, age 4, age 6, age 3, age even some of them are 2 years old. You lied on their proprietress that she's involved in diabolical, actions. She's never involved. She's an innocent lady. She's well read. She is educated. And that is her school. She's a proprietress of a primary and a secondary school. You're never happy at anything good. Ibita wa no re to ti ki onku Segun Odusu mole o. Kini baba wa Kola Olotu ṣe fún ewo yawere olórí burúkú torí pé onku Kola Olotu wá sórí line ló sọ pé Abike ọmọ àwọn ọmọ oníràwọ̀ 15. Ìyẹn mà ló bí ẹnu, and yet you said they are envying you. Ta ló envy? Ma bi re pé ta ló envy. Even tó bá kàn gbọ́ pé àwọn èèyàn praise mi lásán ó ń bí ẹnu. Kí ló mú yín tẹ́ lọ blog K1? Because they sing my praises every time. K1 bá ti rí mi, wọ́n máa ń kí mi. So who is bitter? Can you ask yourself who is bitter? Because Afunki saw me take a picture with Oba Iselu. She flared up. She wanted to die on social media. Now who is bitter? Nila Kaye. Ashiere ni gbogbo yín. Títorí pé mo kàn gbé picture pé I present to you Oba kinikan Iselu. I never said anything. Lafunki went gaga kò ní yẹ ó ti gba pé ọba yẹn ló fi àbúrò tèmi orí ni èmi ò mọ ọba yẹn mọ́ ẹ mo máa ń wò gbogbo ìjọ tó máa ń pè rẹ lórí ó mọ̀ kó gbogbo story ẹ ló wà lọ́wọ́ mi láti day one títí mo ẹ mọ́ infinity ni story ẹ ti wà ní ọwọ́ sí mi sọ fún ẹ rí ní bá ṣe ń jọ ṣọ̀rẹ́ torí mi fẹ́ dá sẹ́jọ́ ẹlẹ́jọ́ pé wọ́n sọ pé ẹni tó pa ìdáyàrí tó fẹ́ ọkọ ẹ̀ tó jẹ́ àbúrò tèmi kọ́lọ́ fọ̀run kẹ ó mọ̀ pé àbúrò ọ̀rẹ́ tímọ́tímọ́ tẹjọ lọ primary school nìyà ó ṣe lọ fẹ́ yàtọ̀ sí pé gbóyún ọmọ àlè nínú ilé ọkọ ẹ̀ ó rí nǹkan kan sọ lé lórí ní àfikún ẹ má dá lóhùn àmọ́ Abike yẹn no ẹjọ́ la máa ń kọ́ka tó kọjá ó ní làákàyè kò bá àwọn ike fowó ra view kẹ́ pé 3000 ṣoré mi Abike pé mo bẹ̀rẹ̀ jẹ́jẹ́ látorí 360 kìíní kan ṣorí bó ṣe ń ráìsì tó ń wọ 12 ìwà èrò rẹpẹtẹ bọ́n bá wá wọn welcome bọ́n bá wá kò kan èmi ẹ ní làákàyè rárá ojú òkè ń tìyìn ó torí pé ó ní nǹkan tí tó fẹ́ dodge lọ́wọ́ Esabod Lafunki ó lọ kó sábẹ́ ayé láti bá kéèyàn méjì jẹ́ wá àti infinity ò bá jà kò sí big deal but then you lied that you borrowed him 5 million. You lied on him that he was doing sex video with some girls. You planned it all the same way you planned it that he should lie on their Adetoro, that they sent assassins to kill him. You told Infinity to lie against the Adetoro. Ẹnu ara ẹ̀ ló fi sọmọ níṣẹ́ tó tọ́ ni ó ní ọ̀rọ̀ o ó ní wọ́n sọ pé kàn wá pa wọ́n o ó ní ẹkú ke help mo ní ètè ṣe yẹn kù díẹ̀ ká tó. That's not fair. Mi torí pé mi àti en ṣọ̀rẹ́ kí má sọ tó tọ́ fún engba ina mi ò ń ṣọ̀rẹ́ náà but orí Facebook mi mo ní nǹkan tẹ́ ṣe yẹn kù díẹ̀ ká tó. Mi torí pé àwọn Adetoro jẹ́ ọmọ ewé torí gbogbo gba yẹn àwọn ọmọ ewé làwọn yẹn confirmed. Mo ní nǹkan tí mo dé bá Infinity sọ pé ọmọ lórí burúkú ló sọ pé kí àwọn sọ bẹ́ẹ̀ o ló ní ká parọ́ mọ́ kó ní pé kàn wá pa òun leko. Have you forgotten all your atrocities on social media Lafunki? Are you supposed to be talking at all again? Ó yẹ kó lọ bínú kú ni. The same way you plotted that evil for the father of your baby, that he killed someone, you saw blood on his hands.
ó ṣe fídíò ó ṣe audio fodidi ọba ìlú ó ní ẹ̀yin ọ̀dọ́ ìlú ọba olólórí nítorí selfish interest because the guy did not marry you because you could not gain that authority you wanted in the palace. Ó ráṣẹ yẹn panu palace ọba wọ́n ní ta nílé yín olórí àná ẹ̀ǹkùlé nílé yín ẹ lè wọ palace ẹlẹ́sẹ̀ ó sì bẹ́ẹ̀ bá wọnú ìlú máa dàrú ní ìlú òní rójú ìlú òní ráyè ṣe rí pé evil ní gbogbo group yín ẹ sọ nǹkan yẹn kan tẹ́ bá mọ̀ ní evil mọ́ èmi Àbíkẹ́ rí ẹ rí sọ àfarabù bẹ́ẹ̀ bá máa sọ ẹ ló ba ayé ọ̀rẹ́ jẹ́ bí ilé bá máa ná báyìí ó ń pẹ́ ká yé ọ̀rẹ́ ẹ̀ tó bàjẹ́ ayé ẹ̀ tó bàjẹ́ yẹn ò ní látúnṣe ìran anybody ẹ rí mi bí ọmọ tí yà ń jẹ